Afurasí méje tí wọ́n ló jó ilé Àṣàbí olórìṣà nílùú Ìlọrin níná ó mà fojú balẹ̀ ẹjọ́ o. Àwọn èèyàn méje tí wọ́n fura sí pé wọ́n mà lọ́wọ́ nínú sísọ iná sí ilé ìyá oníṣẹ̀ṣe kan tí a mọ̀ sí Tóyìn Àṣàbí olórìṣà ó ti fojú balẹ̀ ẹjọ́ báyìí. Ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ 23 oṣù kínní ọdún 2027 yìí ó ní wọ́n máa fi ojú Alhaji Yekini Ọlọ́ntẹ́lẹ̀, Alhaji Sali Usman, Garuba Amuda Yusuf, Alhaji Mumini Showa, Imam Isiaq Raji, Alhaji Saliu Abubakari àti Abdulmumini Mohammed bá ilé ẹjọ́ gíga ìlú Ìlọrin. Tẹ́ ò bá gbàgbé ọjọ́ kìíní oṣù kínní ọdún 2026 yìí ó ní ìròyìn màgbòde pé iná mà jó ilé ìyá oníṣẹ̀ṣe náà Tóyìn Àṣàbí olórìṣà. Lẹ́yìn ọjọ́ díẹ̀ sígbà náà ńlá mọ̀ tó gbọ́ pé àwọn ọlọ́pàá ti mú àwọn èèyàn méje tí wọ́n fura sí lórí ìṣẹ̀lẹ̀ náà. Àṣàbí olórìṣà ó mà ló mà pè wọ́n lẹ́jọ́ o nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Abdulmumin Busari ti ẹ̀ka tó ń rí sí ètò òfin ní ìpínlẹ̀ Kwara. Báwo ni ìgbẹ́jọ́ ṣe lọ ní ilé ẹjọ́? Ní ìbẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ilé ẹjọ́ ka ẹ̀sùn tí wọ́n fi kan àwọn afurasí méje náà ó kà sí wọn létí ní ọ̀kọ̀ọ̀kan. Ẹ̀sùn náà lọ báyìí pé ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 Alhaji Yekini Ọlọ́ntẹ́lẹ̀, Alhaji Sali Usman, Garuba Amuda Yusuf, Alhaji Mumini Showa, Imam Isiaq Raji, Alhaji Saliu Abubakari, Abdulmumin Mohammed àtàwọn míì tí wọ́n sá lọ wọ́n má gbìmọ̀ pọ̀ láti ṣiṣẹ́ láabi màmá sọ iná sí ilé tó jẹ́ ilégbèé fún arábìnrin Tóyìn Àṣàbí olórìṣà. Iná náà sì rèé ó jó ilé rẹ̀ ráúráú. Fún ìdí èyí ẹ dá ẹ̀ṣẹ̀ tí ó ní ìjìyà lábẹ́ òfin ilẹ̀ wa. Lẹ́yìn èyí ó ní gbogbo àwọn afurasí náà ó mà ló mà dáhùn pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan àwọn. Agbẹjọ́rò Ìyá Ọ̀ṣun ó wá rọ ilé ẹjọ́ láti fi wọ́n sí ọgbà àtúnṣe ti ìjọba, ṣùgbọ́n agbẹjọ́rò IF Yusuf tó gbẹnu àwọn ìyókù rẹ̀ sọ̀rọ̀ ó mà tako ìpè náà. Lẹ́yìn atótónu àwọn méjèèjì adájọ́ àgbà Mahmood Gafar ó sọ wípé níwọ̀n ìgbà tí àwọn ọlọ́pàá ti kọ́kọ́ fún wọn ní bẹ́ẹ̀lì ilé ẹjọ́ náà yóò fún wọn. Ó fi àyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wọn pẹ̀lú mílíọ̀nù 2 náírà àti onídùúró kọ̀ọ̀kan. Ó wá sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 26 oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí. Nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Àṣàbí olórìṣà lẹ́yìn ìgbẹ́jọ́ ó mà dúpẹ́ lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe fún àtìlẹ́yìn wọn. Àṣàbí olórìṣà sọ pé àwọn oníṣẹ̀ṣe ti dìde wọ́n ti ra ilé fún mi kí n má bàa máa sun ìta. Tẹ́ ò bá gbàgbé lásìkò tí ìyá olórìṣà yìí tó ti ilé ọdún dé ìmọ̀ ló mà rí wípé ilé òun ti jóná pátápátá o. Nínú fídíò tó ṣe àfihàn rẹ̀ nínú ilé tó jóná ọ̀hún ìní Àṣàbí olórìṣà ìní ti ń pariwo pé kí àwọn oníṣẹ̀ṣe kí wọ́n má dìde sí ọ̀rọ̀ yìí o. Ìyá náà ń pariwo pé ojú ti àwọn oníṣẹ̀ṣe bí wọ́n bá fi lè jẹ́ kí ìyà yìí kó má jẹ òun gbé o. Bẹ́ẹ̀ ló ní òun kì í ṣe ọdún ìbọ̀rìṣà òun nílùú Ìlọrin tí òun kọ́lé sí náà, bí kò ṣe pé ìlú abínibí òun ń lòun máa ń lọ láti lọ sọdún. Màmá náà ṣàlàyé nínú fídíò òun pé ọdún ni òun máa lọ ṣe nílùú òun o, gẹ́gẹ́ bíi ti tẹ́lẹ̀ tó fi di wípé wọ́n mọ̀ pé òun lójijì pé wọ́n ti sọ iná sílé òun o. Gbogbo rẹ̀ rèé ó sì ti jóná pátápátá. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wá o, a kù sí mi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ ẹ̀lẹ́mí àti yóò ṣe lókè èèpẹ̀ o.